Ẹ káàárọ̀ àkójúmọmọ a kú oṣù tuntun oṣù Bélú tó wọlé wẹ́rẹ́ oṣù November fínní báyìí ni adìyẹ ń toko ìmọ̀ bọ̀ èmi àti nínú oṣù kọkànlá yìí bá a ti ń lọ bá a bá ti ń bọ̀ a ní pàdé àgbákò àdẹ̀dẹ̀ sórí burúkú ayún lọ àyún bọ̀ lọ́wọ́ yún ẹnu gbogbo bí a bá ti ń lọ tá a bá ti ń bọ̀ a mọ̀ lọ́rẹ́ o a mọ̀ bọ̀ ọ́rẹ́ a ní bọ́wọ́ alágbèédá o asẹ́ni lórí òní sẹ́wà lórí a ní rárìn rà bẹ́ẹ̀ la ní rárìn fẹsẹ̀ sí ojú yìí ti ná alẹ́ ojú òní tì wá o ẹnìkan ìbínú omi kó sómi lọ́pẹ́ kó lapa lára omi ipá ayé ìbínú ayé òní lapa nù rìn àjò èmi àti yìí o yóò mọ dùn yóò mọ dó fún wa nítorí pé dúdùn báyìí là bá lé oyin ni bẹ́ẹ̀ ni o àfihàn wọjà kí gbogbo ojúmọ́ rí gbogbo bí a bá ti dé láti wákàtí yìí lọ a mọ gba ìbọn ń bẹ̀ ni gbogbo rẹ̀ àtòsù kìíní dóṣù kọkànlá Èdùmàrè ó yọ̀ǹda rẹ̀ fẹ́mi àti yìí o oṣù yìí yóò dùn ìró òdùn ló ti bẹ̀ jáde o ayé mi àti ẹ kò ní wà lójú kan náà mọ́ ṣàmì kó o fi ránṣẹ́ sí ọ̀rẹ́ rẹ ẹ ṣeun.